ẹ jọ̀ọ́ o, kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Adúsọpẹ́ Ẹ̀mọ́sí Ládùbà Òòṣà. Ládùbà Òòṣà. Bẹ́ẹ̀ ṣe jẹ́ òṣèré, torí pé orí tẹlifíṣàn láti máa rí orí fíìmù lọ́tún lọ́sì, ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ẹ́ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ gangan ẹ pa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe mọ́ra wọn. Alẹ́ mi Ládùbà Òòṣà, èmi òjò pàpà tí tújọ máa gó adúkokò Ládùbà, èmi egun ti nà ni kó tó fún ni lọ́mọ. Ìrèní mògùn sì ni mí, ará alágbẹ̀dẹ, gbìnrín owó mo gbọ́, mo yà lágbẹ̀dẹ, mo jó ranran lórí ọparun, mo ran bọ̀m̀bọ̀n lọ́rùn ẹ̀wùrì. Ìrèní mògùn alágbẹ̀dẹ àkọ́kọ́, ọmọ awọ́rin tún rinrọ, ń bá tètè wáyé, alágbẹ̀dẹ ní bá jẹ́ bó fínná, alágbẹ̀dẹ alóòṣeun, bó fínná, alágbẹ̀dẹ alóòṣeun, fínná ń bẹ lẹ́nu lágbẹ̀dẹ, ẹ̀wò ó pọ̀. Àṣegan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọjọ́ ní ti wà. Inú wa dùn ṣe mọ̀ pé nípa ọ̀rọ̀ ọlọ́dẹ là ń sọ lọ. A wá rí i pé ẹ̀yin náà ẹ ti ṣiṣẹ́ ọdẹ rí. Báwo lẹ ṣe jẹ́ tẹ̀fi jẹ́ pé ìrírí wo lẹ rí nígbà tẹ̀fi jẹ́ ìṣiṣẹ́ ọlọ́dẹ nígbà yẹn? Ẹyin tó dẹ bá rọ̀ṣẹ̀ ròyà tó bá pẹran kò ní fẹ́ nìkankan jẹ. Àìmọye nǹkan lójú ti rí nígbẹ ọdẹ. Ṣé lọ́jọ́ tí ẹ̀yìn á yìnbọn sí gàlà téèyàn ó débẹ̀ tí ó di èèyàn ni? Àbí ẹran míì tí ẹ yìnbọn sí tẹ́ pé ẹ fẹ́ gbé tẹ́ pé àwọn igi inú igbó àwọn ọ̀rọ̀ inú igbó ni ó yọjú síyàn. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ọdẹ ò gbọ́dọ̀ rìn lásán. Apó ọdẹ ògùn ni, gbogbo ìgbádìí ọdẹ ògùn ni. Kìí sojú bọ̀rọ̀, oríṣiríṣi lójú ti rí ń gbó, oríṣiríṣi ṣé láàrin òru ni àbí lọ́sàn gangan. Ó pọ̀. But níwọ̀n tá a bá wo èjì bẹ́ẹ̀ ṣe jẹ́ youth ni a ṣe lè pẹ́ ẹ jẹ́ because à ń wò àwọn ń bìlẹ̀ pé bí àwọn àgbàlagbà wọn bí àwọn bá arúgbó báyìí lọ́yẹ̀ kan máa ṣọdẹ. A jẹ́ pé kékeré lẹ́yìn ti wà níṣẹ́ ọlọ́dẹ. Báwo ló ẹ jẹ́ ká mọ bó ṣe jẹ́? Abínibí yàtọ̀ sábílítì. Bàbá mi ọdẹ ni. Ọdẹ ńlá ti dẹ̀gbó ti pa ẹran ńlá. Ṣé ẹ mọ̀ pé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n nínú igbó ńlá láti rí ìmẹ̀yẹ. Abínibí ni ọdẹ tèmi ní ṣíṣe. Mo ti ń sọ ọdẹ bọ̀ láti wọ́n bí mi sínú ọdẹ ni. Torí ìdí èyí ọjọ́ orí kọ́ lágbà ipò lọ̀gá experience náà ń sọ. Àìmọye ẹlòmíì ò lè bá àdárúgbó kújẹkújẹ tó bá ní experience tọmọ kékeré ní àgbà ò kọ́gbọ́n àgbà akọ́nà fi ń ṣe. Àgbà ò kọ́gbọ́n. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe jẹ́ òṣèré yìí ní ìsìn tó ń pè é sí di promoter lọ́lọ́run di fíìmù lọ́lọ́tún lọ́sì mọ gbogbo wọn tẹ̀dẹ̀ ń lọ tẹ̀ ń jẹ́ wọn. Ṣùgbọ́n báwo lẹ ṣe ń ṣe ẹ̀ṣìṣì ń ṣiṣẹ́ ọdẹ yẹn báyìí ṣe sì máa ń ṣe náà tàbí ọgbọ́n lẹ sì ń dá sí. Àwọn máa ń loko máa lọ pẹ̀ràn kí n fẹ́ ṣe ìnáwó gan àwọn ọdẹ máa dẹ̀gbẹ́ fún mi wọ́n á pẹ̀ràn fún mi. Tí n bá fẹ́ ya fíìmù àwọn èèyàn tó máa ń wò mí lé báyìí tájọ jẹ́ onífíìmù wọ́n lè jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí. Tẹ́ ń bá lọ sí location lọ́dọ̀ wa wọ́n mọ̀ pé wọ́n lè má pẹ̀ràn pẹ̀ fún mi. So tí n bá fẹ́ ṣe patí gan àwọn tó máa ń wá ti patí mi wọ́n lè má jẹran ọ̀gbẹ́. Mò ń lọ oko mò ń dẹ̀gbẹ́ o. Ṣì ń dẹ̀gbẹ́ ṣiṣẹ́ fún because ìgbà tó corporate ọlọ́dẹ lẹ́yìn báyìí wọ́n ṣe fún ti mọ́ra wọn. Ṣùgbọ́n inú wa dùn lọ́tún lọ́sì bá a ṣe máa rí inú fíìmù tẹ́ máa dàbí àgbàlagbà tẹ́ wọ́n máa pa àwọn ọ̀fọ̀ lọ́tún lọ́sì yẹn àwọn ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ yín gan. Ládùbà nìyí o Ládùbà ẹ jọ̀ọ́ jẹ́ káwọn èèyàn tún dá ohun yẹn síta kó tún gbọ́ ohun yẹn ní. Mo délé Olúgbòdògì mo bódò yán mo bó sí bàtà lẹ́sẹ̀ odò mo bójú oró lálàgbà lúgbú omi tìrìtìrì lápá bá ti sẹ́ ó pọ̀. Ẹ ṣé gan, ọjọ́ ní tiwa o, ìyanu á ṣẹlẹ̀. Thank you.